òṣèlú àwa ara wa yóò di òní yóò máa lọ bó ti tó àti bó ti yẹ nígbà tí àwọn ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ tó fi dórí àwọn ìjọba ìbílẹ̀ bá ń ṣiṣẹ́ wọn ní ìbámu pẹ̀lú ìlànà òfin. Àwọn ará ìlú yóò sì máa lẹ́tọ̀ọ́ sí àǹfààní òṣèlú àwa ara wa èyí tí yóò máa mú ìgbé ayé túbọ̀ dẹrùn fún tolórí tẹlẹ́mù láì dá apá kan sí. Ẹ̀ka ìjọba ìbílẹ̀ ló súnmọ́ àwọn ará ìlú jùlọ. Èyí ló ń ṣàfihàn pàtàkì àwọn ìjọba ìbílẹ̀ nínú ètò àti mú ìdàgbàsókè àti ìlọsíwájú dé bá agbègbè oníkálukú wọn, pàápàá jùlọ dé àrọ́wọ́tó àwọn tó ń gbé ní ìgbèríko àti ìletò lábẹ́ ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan. Ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn ní ọdún 4 tó kọjá sẹ́yìn ti ṣiṣẹ́ ribiribi láti pèsè gbogbo ohun tó yẹ fún àwọn ìjọba ìbílẹ̀ 20 tó wà nípìnlẹ̀ yìí láti ṣiṣẹ́ wọn, pàápàá jùlọ nípa mímú ìdàgbàsókè dé bá agbègbè oníkálukú wọn. Bákan náà ni ìjọba tún rí wípé ìpèsè tó yẹ wà fún ìdàgbàsókè àwọn lọ́balọ́ba nípìnlẹ̀ Ògùn ní ìmọrírì ipa tí wọ́n ń kó láwùjọ àti ìgbélárugẹ àwọn àṣà ìbílẹ̀ wa. Àwọn ọba aláyé náà ń kópa ribiribi láti rí wípé àlàáfíà jọba láàrin ìlú oníkálukú wọn, èyí tó sì mú ètò àlàáfíà àti ìrọ̀rùn kárí gbogbo agbègbè ìpínlẹ̀ yìí tó wá mú ìlọsíwájú àti ìdàgbàsókè dé bá gbogbo agbègbè ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Ní sáà àkọ́kọ́ rẹ̀ ní kété tó gorí àléfà nínú ọdún 2011, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn bẹ̀rẹ̀ sí lo iléeṣẹ́ tó mójútó ọ̀rọ̀ àwọn ìjọba ìbílẹ̀ àti àwọn lọ́balọ́ba fún ìṣàkóso ètò ìlú àti àlàáfíà àwùjọ kó lè bá a máa mú ìlọsíwájú àti ìdàgbàsókè dé bá àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lápapọ̀. Iléeṣẹ́ yìí ló ń ṣiṣẹ́ ìṣàkóso àwọn ìjọba ìbílẹ̀ àti ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn. Bákan náà ni ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tún gbé ìṣàkóso àjọ ojúlalákànfin sọ́rí ìpínlẹ̀ Ògùn sí abẹ́ iléeṣẹ́ yìí kan náà. Alákòóso iléeṣẹ́ tó mójútó iléeṣẹ́ yìí nígbà kan rí, Báṣọ̀run Múyìwá Ọládìípọ̀ sọ̀rọ̀ lórí àwọn ìgbésẹ̀ iléeṣẹ́ yìí gẹ́gẹ́ bí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ṣe là á kalẹ̀. Gbọ́dọ̀ dé àwọn ìjọba ìbílẹ̀ wọ́n kọ́ iléèwé ìgbàlódé fún wọn, wọ́n kọ́ tọ́ílẹ̀tì, ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé náà fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So gbogbo ẹ̀ náà ni aṣáàrí láti dún ìjọba ìbílẹ̀ ṣe, nítorí pé ìjọba ìbílẹ̀ òun ni ìjọba tó súnmọ́ àwọn èèyàn jù. Òun náà dẹ̀ ni à ń ṣe lóòrèkóòrè láti bí ọdún 3 sẹ́yìn tó tún fẹ́ wọ ọdún 4 tó tẹ̀sí wọ ọdún 4 náà tó ń sìn. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bó ṣe fẹ́ rí ní dáadáa bẹ́ẹ̀ náà lórí. Láì fi àsìkò falẹ̀ rárá, lẹ́yìn tó gorí àléfà, ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn yan àwọn alága ìjọba fìdíhẹ́ láti máa ṣe ìṣàkóso àwọn ìjọba ìbílẹ̀ ní gbogbo ìjọba ìbílẹ̀ 20 tó wà nípìnlẹ̀ Ògùn. Lẹ́yìn ìgbà díẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ìpolongo fún ìdìbò ìjọba ìbílẹ̀ náà, èyí tí kò sì pẹ́ rárá tí ìdìbò ọ̀hún fi wáyé. Ní ọjọ́ 23 oṣù keje ọdún 2012 ní ìjọba búra fún àwọn tó jáwé olúborí nínú ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó wáyé káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ 20 tó wà nípìnlẹ̀ yìí. Ayẹyẹ ìbúra náà wáyé ní gbọ̀ngàn àṣà ìbílẹ̀ June 12 tó wà ní Kútọ̀ nílùú Abẹ́òkúta. Báyìí ni ìpínlẹ̀ Ògùn ṣe di ìpínlẹ̀ kan ṣoṣo
lẹ́yìn ìpínlẹ̀ Èkó nínú gbogbo ìpínlẹ̀ tó wà lágbègbè ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí tó ṣe ìdìbò láwọn ìjọba ìbílẹ̀ rẹ̀ nínú sáà òṣèlú tó kọjá láàrin ọdún 2011 sí ọdún 2015. Nítorí wípé ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn tètè ṣètò ìdìbò yan àwọn alága ìjọba ìbílẹ̀ lásìkò tó yẹ, ìgbésẹ̀ yìí náà tún fún ìjọba láǹfààní láti mú ètò pípawó wọlé sí àpò ìjọba ìpínlẹ̀ Ògùn gbẹnu sókè sí ju tìgbà kan lọ. Nígbà tí a dé, owó àpamọ́ ti inú ilé tá ń pè ní IGR tí a bá bóyá ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún 750 million ni wọ́n ń pa lóṣù. Ṣùgbọ́n torí pé a ní gómìnà tó jẹ́ wípé iṣẹ́ tóun náà ń ṣe nìyẹn kó tó di pé wọ́n di gómìnà, wọ́n ṣe fáwọn ìjọba ìpínlẹ̀, àwọn kan náà wá di gómìnà lénìí, wọ́n rò pé tí n bá lè ṣe lè fún ìjọba ìpínlẹ̀ tó wọ́n ń pa ètò pọ̀ tó yìí, kí ló dé táwọn ò lè ṣe fún ti àwọn. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe, ó di pé owó yẹn lọ láti bí 750 million yẹn. Gómìnà wa dẹ̀ jẹ́ tó jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe sílẹ̀ tí wọ́n máa rántí wọn lẹ́yìn 100 ọdún lénìí sí èní, òun náà wọ́n fẹ́ ṣe, òun náà dẹ̀ ń gbé. So gbogbo owó tá ń pa yẹn, òun náà ni wọ́n fi ń gbé àwọn iṣẹ́ yẹn ṣe. Pẹ̀lú àtìlẹ́yìn ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn, gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ Ògùn tó wà nípìnlẹ̀ yìí ni wọ́n ṣiṣẹ́ ribiribi láàrin ọdún mẹ́ta tí wọ́n lò lórí àlééfà nínú sáà àkọ́kọ́ ìjọba yìí. Àwọn iṣẹ́ tí olúkálukú wọn gbé ṣe lọ́lọ́kan òjọ̀kan wọ̀nyí ló ń jẹ́ ìkúnlọ́wọ́ fún iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ Ògùn èyí tíjọba ìpínlẹ̀ yìí ń ṣe. Lára àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí láti rí àtúnṣe àti àtúnlà àwọn ojú pópónà ìgbèríko, kíkọ́ ilé ìwòsàn ìgbàlódé, ilé ìtajà, ìpèsè ẹ̀rọ amúnáwá, gbọ̀ngàn ìpàdé tó fi dórí kíkọ́ àwọn yàrá ìkàwé láwọn ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn wọ̀nyí ni àwọn alága ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan gbé ṣe káàkiri gbogbo ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípìnlẹ̀ yìí. Àfikún ni àwọn ìgbésẹ̀ wọ̀nyí jẹ́ fún iṣẹ́ ribiribi tí ìjọba ìpínlẹ̀ yìí ti gbé ṣe ní gbogbo ẹ̀ka ìdàgbàsókè tó wà nípìnlẹ̀ yìí nínú sáà àkọ́kọ́ rẹ̀ lórí àlééfà. Nípasẹ̀ títẹ̀lé ọ̀nà rere tí gómìnà Ìbíkúnlé Amósùn là kalẹ̀, gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ Ògùn tó wà nípìnlẹ̀ yìí náà ni wọ́n ṣiṣẹ́ takuntakun láti mú ìdàgbàsókè dé àrọ́wọ́tó àwọn èèyàn agbègbè oníkálukú wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló sọ̀rọ̀ lórí ohun tí ìjọba ìbílẹ̀ wọn ti gbé ṣe lábẹ́ àkóso wọn láàrin ọdún mẹ́ta sẹ́yìn gẹ́gẹ́ bí àfikún iṣẹ́ olówó iyebíye èyí tí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti gbé ṣe káàkiri gbogbo agbègbè ìpínlẹ̀ yìí. Ìpele ìjọba mẹ́ta ló wà, a ní ìjọba àpapọ̀, a ní ìjọba ìpínlẹ̀, a dẹ̀ ní ti ìbílẹ̀. Wọ́n ní tí ò bá sí orí kò ní sí ìsàlẹ̀. Nígbà táwọn ti ń ṣe dáadáa lókè, àwa náà wá rí wípé ní ìjọba ìbílẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú láti sapá láti lè máa tún bẹ̀ràn ìjọba ìpínlẹ̀ lọ́wọ́ nípa ṣíṣe àwọn nǹkan tó yẹ kí ìjọba ìbílẹ̀ náà máa ṣe. Àwa dẹ̀ rí wípé nípa ìdí èyí àwa náà tọ ìlànà tí àwọn náà tọ̀
ní ìjọba ìpínlẹ̀ nípa fíṣe ìrànlọ́wọ́, nípa ṣíṣe àfikún iṣẹ́, nípa ọ̀nà ètò ẹ̀kọ́, nípa ọ̀nà ètò ìlera, nípa ọ̀nà ètò ẹ̀gbìn, ìdàgbàsókè àti láti nípa ọ̀nà ìrànlọ́wọ́ fún àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin wa ní àwọn agbègbè ìjọba ìbílẹ̀ wa ń bí. Nígbà tá a déjọba kẹ́mu sọ, àkọ́kọ́ wo nǹkan tí ó já àwọn èèyàn níyà jù, bá a ṣe wò nígboro la ṣe wò nínú council secretariat. A rí i pé a ní ibi ìjókòó sí àwọn òṣìṣẹ́ ìjọba ìta mọ̀ sí offices, láti ṣàkàkìtìbí káà náà wo àwòkọ́ṣe lára gómìnà wa láti look inward nǹkan tá a lè ṣe fúnra wa. A dẹ̀ rí pé a bẹ̀rẹ̀ ilé kan, àtúrí pé ìyẹn náà tún jẹ́ àǹfààní fún wa torí gbogbo àwọn tó ti ṣèjọba ń bí one way or the other wọ́n ní nǹkan tó lè júwe nínú local government pé àwọn gbéṣe, so la fi bẹ̀rẹ̀. A rí pé a kọ́ ilé tá a kọ́ tán. Ẹ̀tọ́ tó lè kárí wa ní àwọn nǹkan tí a lè ṣe amáyédẹrùn tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lè jàǹfààní bí hospital, bí ilé ìwé, bí ká dá kákọ́ àwọn èèyàn níṣẹ́. Òun náà lẹ́nu ẹ̀ṣẹ̀ tẹ́ bá dé Àrígbájọ wa bí ọjà wa bó ṣe wà tẹ́lẹ̀ kọ́ nìyẹn, nínú ẹ̀kọ́ tá a kọ́ lára gómìnà wa nìyẹn, láti ra àwọn ìyá wa tí wọ́n ṣòwò lọ́wọ́ torí pé ní Ewékòró kátàkárà níṣẹ́ wa, iṣẹ́ àgbẹ̀. Tẹ́ àgbẹ̀ bá dé lọ sóko tó bá dá oko níbo ló ti fẹ́ ta nǹkan ẹ̀, tí ò bá sí ọjà òun ló mú wa. Tẹ́ bá débẹ̀ yẹn ẹ̀rù tá a ṣe síbẹ̀, tẹ́ bá dé ìtòrí bí àwọn ìyá wa tí wọ́n ṣe fùfú omi odò ni wọ́n fi ń ṣe tẹ́lẹ̀, ṣùgbọ́n a rí pé kò bá àgọ́ ara wa mú mọ́. A ti ṣe ẹ̀rọ ìgbàlódé tó ṣe omi tó produce omi fún wọn, a ṣe bọ́ọ̀hù síbẹ̀, a ṣe ilé fún wọn. Tẹ́ bá débẹ̀ bá wọn bẹ̀, láti ìgbà yẹn inú wọn dùn, wọ́n ṣiṣẹ́ wọn bẹ̀. So locally we promote them, a gbé wọn lárugẹ. Bákan náà làwọn mìíràn nínú wọn tún lo àǹfààní yìí láti ké sí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lápapọ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn fún ìtẹ̀síwájú iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ yìí nínú sáà kejì rẹ̀ tó ń lọ lọ́wọ́ báyìí. Gómìnà wa lóòótọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ni, ṣùgbọ́n ọmọ ẹgbẹ́ APC làwa ń ṣe ń bí. So ó dẹ̀ ti ṣe irú nǹkan tí ọ̀gá ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní ṣe, wọ́n ti fi sample ẹ̀ hàn wá ń bí. So kò sí tàbí ṣùgbọ́n ìjọba gidi ni ìjọba wa máa jẹ́. Olúwa ló máa bá wa ṣe gbogbo nǹkan, but àwa máa fi àdúrà ran àwọn aṣíwájú wa lọ́wọ́. Èmi kàn fẹ́ encourage senator wa Ìbíkúnlé Amósùn, the governor of Ogun State, èpè kan má relent o, kọ́lọ́hún bá wa lọ́rẹ̀ mi wọn. Ní ọjọ́rú ọjọ́ 22 oṣù keje ọdún 2015, lẹ́yìn ọdún mẹ́ta gbáko tí wọ́n dìbò yàn wọ́n sórí àlééfà, gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ tó wà nípìnlẹ̀ yìí kójọpọ̀ ní gbọ̀ngàn MTR tó wà ní Ìbàrà nílùú Abẹ́òkúta lẹ́yìn tí wọ́n parí sáà wọn lórí àlééfà, níbi tí gómìnà Ìbíkúnlé Amósùn àti àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC ti dúpẹ́ lọ́wọ́ wọn fún ipa ribiribi tí wọ́n kó nínú iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ Ògùn. Bákan náà ni gómìnà Amósùn ṣe ládùúrà wípé iwájú ni ọ̀pá ẹ̀bìtì àwọn alága àná wọ̀nyí yóò máa ré sí. Gómìnà Ìbíkúnlé Amósùn bá wọn yọ̀ lórí àṣeyọrí wọn nípa ipa tí wọ́n kó nínú iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ Ògùn. Bákan náà ló ṣe ládùúrà wípé ohun rere ni wọn yóò túbọ̀ máa gbéṣe lọ́jọ́ iwájú. Alága ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà tó tún jẹ́ alága ẹgbẹ́ gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ògùn, èyún ní Argon, ọ̀gbẹ́ni Rotimi Rahman gbẹnu àwọn ẹlẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC àti àwọn èèyàn ìpínlẹ̀ yìí lápapọ̀ fún àǹfààní tí wọ́n fún wọn láti kópa nínú iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ yìí. Ọ̀kan lára iṣẹ́ pàtàkì
èyí tí iléeṣẹ́ tó ń mójútó ìṣàkóso àwọn ìjọba ìbílẹ̀ tún gbé ṣe ní ìṣàkóso ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn. Ìrọ̀rùn ni wọ́n fi ń ṣe yíyàn sípò alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ògùn láti nǹkan bíi ọdún 4 sẹ́yìn tí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ti gorí àlééfà. Èyí ló ń ṣokùnfà ìbáṣepọ̀ tó dán mọ́rán láàárín àwọn ọba aláyé nípínlẹ̀ Ògùn. Bákan náà ni ìgbésẹ̀ yìí tún mú àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ jọba ní gbogbo agbègbè ìpínlẹ̀ yìí. Alákòóso iléeṣẹ́ yìí nígbà kan rí tún sọ̀rọ̀ síwájú sí i lórí ipa tí àwọn ọba ìpínlẹ̀ Ògùn ń kó láti rí wípé èròǹgbà ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn lórí iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ yìí dòun. Àǹfààní tí wọ́n ṣe kò lóǹkà nítorí pé gbogbo ẹjọ́ kọ́nà kó wá sí Abẹ́òkúta láti wá parí iṣẹ́ tí ó yẹ kán ṣe náà tó yẹ pé àwọn ni aláṣẹ èkejì òrìṣà pàápàá jùlọ ní àdúgbò wọn. So tó bá àwọn gbogbo nǹkan tó yẹ kó jáde síta àwọn ni wọ́n lọ ń bá tó máa bá wọn parí ẹ̀. Ètí wọn bá lè parí tán délẹ̀ pátápátá òun ni àwa máa ń dá sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kábíyèsí náà ló tún sọ̀rọ̀ lórí akitiyan ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn láti mú ayédẹrùn fún àwọn ọba aláyé nípínlẹ̀ Ògùn láàrin ọdún 4 tó kọjá sẹ́yìn. Fún gómìnà láti lè wá lè ní courage láti wá lè